ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yẹ̀ ẹ̀làbọ̀ ṣíṣe akójúmọ́ gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní àsìkò kákísìkò tẹ́ ẹ bá ń wo fọ́nrán fídíò yìí. Ọ̀rọ̀ tí mo bá wá láàárọ̀ ọ̀rọ̀ gbogbo Nàìjíríà ni. Bàbá Ọláìyá igwe ẹ jọ̀ọ́ mo pè yín torí Ọlọ́run ẹ bá mi gbàpò tí ẹ jókòó ẹ súnmọ́ mi. Ṣé ẹ mọ̀ pé níjọ́ kìíní àná ẹ lọ ọ̀dọ̀ Yemọja nínú òkun ẹ lọ rí sọ fún Yemọja pé kí Yemọja ó dákun kó jẹ́ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu kó wọlé torí òun ní Ọ̀yọ́ wá kó nu wàhálà yìí. Ó ti wá dojú ẹ̀ báyìí. Ṣé ẹ mọ̀ pé òkun lẹ lọ bá ń jò ní ẹ dákun ẹ tún wá jáde padà báyìí rárá lọ bá wa bá Ọ̀sà ẹni kọ́sà ní òdìdè kó bá wa kó sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu nínú torí gbogbo ẹ tí ń lọ yìí kò yí a mọ́ ó ti sú wa ó ti sú wa. Wọ́n ní wọ́n yọ subsidy àbí kí ni wọ́n máa ń pè èmi ṣe bí kí ni tí wọ́n máa fi ń mí òun ni wọ́n pè ní subsidy ẹ sì yọ subsidy ọ̀hún náà láti jọ ìtẹ́lẹ̀ sẹ́ẹ̀jẹ̀ yín orin mú mímọ́ ohun tá a fi mí wọ́n lẹ̀ ti yọ kú mẹ́ èèyàn gbọ́n kankan àríkókó mọ́. Ẹ̀yin bàbá wa Ọláìyá ẹ̀yin lẹ sì mọ̀ bí wọ́n ṣe wọlé ẹ dákun ẹ bá wa lọ́dọ̀ Yemọja padà ẹ sọ fún Yemọja ẹlẹ́yìn lẹ eégún bàbá yóò jó tẹ́lẹ̀ eégún bàbá yóò sì jó mọ́ kí wọ́n bá wa pẹ̀rọ̀ sí ohun tí ń bẹ ńlẹ̀ yìí tó tójú sú wa kí ló dé sáwà nìkan ni ní ọ̀dà sọ wá dìgbà tó lùwà rẹ̀ bá padà wá kú lèyàn padà mọ̀ pé àsìkò ní padà dá mọ́ tólúwẹ̀ kú tí wọ́n gbé lúwẹ̀ kòtò tí wọ́n kàn mọ́ bẹ́ẹ̀ wọ́n pe síbi tí ó padà dá nígbà tó balajú lọ́ba fèrè gbá pákó kò padà dá mọ́ lọ padà rí wọn ní ọ̀dà scam ni o tó bá ń jókòó ní ọ̀dà based on belief ó jókòó tí ó sú ọ. Bó la fẹ́ pé léyìí ní ìsìn torí Ọlọ́run èèyàn rí kókó kan àwa yìí kan rí àríṣẹ́ àwa ṣẹ́ wá sí àrí a ní ọmọ wa ní ẹjọ́ ó ṣe ní ọ̀rọ̀rùn bàbá wa náà tún bọ́ sí báyìí náà ní ìsìn ṣé ká sọ pé kò tí ì rọrùn ni àbí sì ń padà bọ̀ wá rọrùn wẹ́rẹ́wẹ́rẹ́ àmọ́ tí lóṣù mẹ́fà nínú ọdún mẹ́jọ tó ní mọ̀ kí bàbá wọ̀ jẹ́ lọ́dún mẹ́rin ọdún mẹ́jọ wọn ò pè torí Ọlọ́run ẹ ṣàánú wa ẹ dákun abẹ́yìn ẹ mọ̀ pa ní nǹkan kan náà ni lágbára Ọlọ́run ti fi kọ́kọ́rọ́ ẹ̀mí wa ó ti fi lé yín lọ́wọ́ náà kẹ́ wá ṣàánú wa báyìí kò jù bẹ́ẹ̀ lọ ire o. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.